bí èsì olùwàkíọ́ olùwà yóò dúró tì í pẹ́pẹ́pẹ́ ìlú abalẹ̀ ìlú àtúntò àdúrà lálàáfíà àdúrógún. Èmi ẹni tó sọ̀rọ̀ ní sẹ́kẹ́tìrì Okunland Area Traditional Council ní Kogi. Àdúpẹ́lẹ́ ní wípé a wá sí ilé inú wá sí ìdòpin apá líláyọ̀ àtàlàfíà olùwà yóò fi ìdùnnú ìlú ní bàjẹ́. Nítorí náà bàbá wa aláyélúwà Ìṣóyà Majesty Ọba Dele Owoniyi àwọn ni chairman gbogbo ọba tó wà ní ilẹ̀ Ògùn. Nítorí náà máa pè wọ́n náà máa gbé gbogbo fún wọn fún ọ̀rọ̀ àlàáfíà tó ń lé lápá wa sọ lórí àbúrò wa lọ́wọ́. Your Imperial Majesty, sir. Want to introduce gbogbo àwọn èèyàn wa tá a jọ wá láti Kwara àti Kogi. So to save time, I need to say another introduction. The main purpose of Walo is to introduce our brother, our colleague, and the newest Oba in Okunland. And somebody told me yesterday that he's the youngest, but to us he's the newest. Baba sì tún pè ní tí a rọ bàbí tí a lẹ̀dà. So we are happy. Wọ́n ti mọ bàbá tipẹ́tipẹ́. What we are doing today on behalf of the Okunland Area Traditional Council, which is made up of about 180 Obas created by the state government. And on behalf of our brother from Ile-Ife, we share the same ancestry with Ile-Ife. We have our own Isandu ní Kogi. Àwọn bàbá náà tún ní Isandu tí wọ́n ní Kwara. There's a connection. The source is Ife. The source is here. So we are at the same place. We share common boundaries and we share the common ancestry. So Baba, it's my pleasure and a privilege on behalf of all local Obas, both here and at home, that I want to introduce our brother, Oba Muyiwa Ife is the Elulu of Mopa and the chairman of his own local government, which we call Mopa Amuro Traditional Council. So Your Majesty, sir, we have brought home your son, we have brought home your Tia Leather Oba. We are coming back again to say hello to you, sir, and we are happy that we are here again. Èyí ni simple tẹ́ jẹ́ kí ọba wu àwa kan jẹ. You have brought the Yoruba race into the limelight. Kò sí ibi tó ń lè ṣàmà délé ni, kò sí ọba náà in the world, kò sí traditional ruler in the world. Wọ́n á mọ̀ pé ọ̀nì ti débi. Arole Oduduwa. Kábíyèsí adúpẹ́ pé ẹ gbé Yorùbá lárugẹ tó fi mú oyè ọba gbogbo wa jẹ láàrin jẹ ẹṣẹ gbọ́sà. So mo kàn fi eléyìí officially wálé ni ẹ mọ̀ pé ọ̀nà officially ìpàdé wa kò lópin but officially ìgbà tí mo ní mò ń bọ̀ ọba àrọ́ ní irọ́ ẹ̀ ní fi mímọ́ra yín ṣe o Okunland Traditional Council we have to come and introduce you officially and our loyalty can never be doubt and that is why I continue. Ṣé kábíyèsí ẹ̀dẹ̀kú tọ́jú wa àti níta àti nílé gbogbo ìbílẹ̀ tí ń tọ́jú wa ọlọ́run àwọn àfihàn lágbára láti máa ṣe ẹ̀ṣẹ̀ kábíyèsí. Ìgbà ọdún kan ni gbogbo ẹni tó bá dúró tì ní tinútinú tọkàntọkàn á pẹ́ láyé.
apá òkè kági òsè apá òkà òní ta yín ní agbára Ọlọ́run Elédùmarè àwa tó wá láti Kogi Yorùbá àti Kwara a ní padà lẹ́yìn ọ̀pẹ̀lẹ̀jẹ̀ Ọ̀jájáde first ọ̀pẹ̀lẹ̀jẹ̀ lu Yorùbá gbogbo nǹkan tó wà lára ọ̀pẹ ṣèbó wúlò ara ọ̀pẹ la ti ń dẹ̀mù ara ọ̀pẹ la ti ń ṣepo ara ọ̀pẹ ni mọ̀rìwò wà ní agbára Ọlọ́run Elédùmarè ẹ máa pẹ́ lórí oyè ní agbára irúnmọlẹ̀ ẹ máa pẹ́ lórí oyè ẹ pẹ́ ẹ fèrè kìjọbi. On behalf of Okun Traditional Council of Obas, a tún sọ fún yín pé oath of allegiance is absolutely and totally for you by the special grace of God. Àdèrè ṣe ká mọ̀ ọ̀rọ̀ sọ. One or two things ló sì ń jẹ wá níyà. Ó ní pé Yorùbá ò mọ nǹkan tí wọ́n ní ilẹ̀ okun. We are sitting on top of crude oil. What we have in Okunland is enough to liberate the entire Nigeria. Wàá bẹ̀ lágbára Ọlọ́run, it's not kì í ṣe pé bóyá fi ń ṣẹnu kọ́. Nǹkan tá a ní ń bẹ̀ is enough for any nation to be a greater nation. Now the British imperialists divided us without consulting us. Where we belong today, we were never consulted. Bẹ́ẹ̀ bá ṣe lè bá wa ṣe ká padà wá sílé. That is a cardinal point of our demands. Ní ìlú tí mo ti wá ní Èjùkù, ọ̀pá àṣẹ adé pẹ̀lú ìtàn, wọ́n pè ní ìtàn láti Ile-Ife ìlú mi ló wà. Tẹ́ bá débẹ̀ kò sí nǹkan tẹ́ sọ tí ò rí bẹ́ẹ̀. It's there now. So bẹ́ẹ̀ bá ṣe lè ṣe tẹ́ kẹ́lẹ̀ kó wa kúrò lóko ẹrú. Yorùbá apá kejì, Yorùbá apá kẹta, àfẹ́ gbọ́mọ́. May you live long. Your Imperial Majesty. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù báyìí lọ lágbára Ọlọ́run Elédùmarè. Ẹ pẹ̀lú lórí mi. Thank you and thank you most sincerely. Bí ìfẹ́ ti bá lè ti bàbá o. Kábíyèsí o, Ìgbóònà ni mí, ṣùgbọ́n Ifẹ̀ ni mí, ọmọ Wẹ́lẹ́ ni mí sà. Ẹ mọ̀ mí dáadáa, mi ò tún nígbà tí mo introduce. Mi tún gbọ́dọ̀ mọ introduce ara mi ju pé kéde ó ṣàdúrà pé ẹ ó pè láyé. Bí tí àrọ́bá ọba ti sọ pé àwọn bàbá wa Ọ̀ọ̀ni Ọ̀jájá kejì bí wọ́n ṣe jẹ́ wíwúrí fún gbogbo wa, ó la fi proud wípé àwa àti àkúrò ní àwọn táwọn bàbá wa kúrò Ile-Ife, we are the son of the soil. Kábíyèsí. A dúpẹ́ púpọ̀ pé a ní pàápàá jùlọ irú ọjọ́ ìní pé yóò wáyé. Tí àrọ́bá ọba tí a jọ wá, bí ìtàn ṣe sọ fún wa pé ilé àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní àwọn baba ńlá wa ti sẹ̀. Ifá ló ń lìdí wọn lọ. Ìgbà tí wọ́n dé ibì kan ní ilẹ̀ Àrẹ̀wá táǹpì ní Kwara lẹ́nu. Àwọn tó lọ sí Kogi, wọ́n ní okun gẹ́gẹ́ bí kábíyèsí ti sọ wípé wọ́n ní okun. Wọ́n fi wá sọ wípé káwọn ọmọ tẹ̀síwájú, wọ́n fi já wàhálẹ̀ síbi tí wọ́n já wàhálẹ̀ sí lọ́wọ́ àwọn ẹlẹ́yà kejì. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọmọ wálé ní ilé yìí.